nítorí èyí gbogbo nǹkan tí bá ti sọ ní kó yá máa ṣe àìjẹbẹ inú adá lára. ọmọ náà ó ti fi ní dáhùn lára nítorí ọlọ́run ó mi ò ní ṣàgídí kankan gbogbo tó bá ní ṣe ni máa ṣe jọ gbogbo bá fẹ́ pátá ni máa ṣe fún ẹ jọ kí a máa ṣe fanú àwọn ọmọ kò sànú ayé. mo ti sá sáré parí ilé. kọ́kọ́rọ́ wò lélẹ̀. àníkọ́kọ́rọ́ wò lélẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò ẹ máa mú lọ ẹ gbà. mo bẹ̀rẹ̀ lójú ọlọ́yin tó kúkú ìta ìta ìta.
àtàkà ń sọ̀rọ̀ ọ̀ká máa ti fò. ọ̀ká mi ló ń fún. àlọ́wọ́ ti bà wá sẹ́ àlùfó kò sáré bá ń dín bọ́ ọ̀hún bá a ṣe bá dé yìí kò yá jẹ́wọ́ ní nítorí èyí jẹ́wọ́. òmìnira ọ̀gá wọn ti sọ pé àwọn máa fẹ́ àwọn méjèèjì ilẹ̀ tábà lè jẹ́wọ́ kò yá jẹ́wọ́ ká máa lọ léṣe nítò. jẹ́wọ́ ọdún kí ni mo ti tí mò ń jẹ́wọ́ wọn ní ọ̀dọ̀. o má dàgbé lò. yéé má dàgbé lò torí ọ̀gá yìí tó pè ní gbogbo ọdún máa fi ṣíkú ẹ̀. àgbà mi ò máa dáná wọn máa dáná ní mo ti mú ọmọdé bá wá ní ìyẹn nítorí ọlọ́ọ̀ tó ti mú tani yẹn àwọn òṣìṣẹ́ ẹ bá wọ bọ̀bọ̀ yìí àwọn òṣìṣẹ́ ìwọ kọ́ ló fún mi ní 100,000 naira owó ẹ̀mí chief tó sọ pé kí n má kọ́ ọ́ sílé ìwọ kọ́ ló ní chief kí n kò fi gbọ́ pé lé kí n má fi gbọ́ kí n kò yí wọn lọ́rùn sí nìbó àbí òkọ́ ni. ọ̀kadà wà ẹ̀dùn ní ìṣèlú méjì ẹ̀dùn àlẹ́ máa lọ àjọ àmọ́ hello hello ṣé chief yẹn hello sọ̀rọ̀ oh èmi superintendent something DPO hello sir well mo kàn fẹ́ fún yín ní information pé a ti mọ ẹni tó ṣiṣẹ́ yìí ọwọ́ tẹ̀ sí bá lóòótọ́ accuse náà wá jẹ́wọ́ pé Tony májìyàgbé lọ́wọ́ mo gbé ọmọ sẹ́ni ni àwọn ọmọ yẹn tẹ́lẹ̀ gbọ̀ngàn anyway kò yà mí lẹ́nu sá. DPO èmi kan á kàn lára láìpẹ́ yìí. okay bon chief mama rí sí ń gbà. thank you very much. inú mi dùn pé àwọn ọlọ́pàá ti ṣe àwọn iṣẹ́ tí ọ̀daràn fi jẹ́wọ́ wípé tó nílò rọrùn jẹ àti bí ọwọ́ yìí ṣe bá a tó ní ọ̀run pàápàá ìṣẹ̀lẹ̀ ṣe màá máa ṣe ẹjọ́ màá bá tó ní ṣe ẹjọ́ àmọ́ DPO kó tó di wípé ẹ̀bí lọ sílé ẹjọ́ mo fẹ́ kẹ́ kọ́kọ́ dá dúró síbí lọ ká fi ìyà jẹ dáadáa. kò problem ṣé ẹ rí nínú ilé ìtò bọ́ àì kò ní bọ́m̀bẹ̀ in fact nǹkan tí màá bá fà bóyá lẹ́nu rẹ̀ gan ní bọ́ọ̀sì. DPO tó máa ṣe ìrànlọ́wọ́ kan fún mi. ìrànlọ́wọ́ mi nígbà tí Ọlọ́run ti fi ojú ọ̀daràn hàn máa fẹ́ kẹ́ ẹ rí ìyẹnì kan gbéṣẹ́ rán. ọmọ abóhùn náà tó jọ torí àyíbáṣẹjọ. DPO ló ní kí n arákùnrin wa ọlọ́pẹ́ fẹ́ rí ìta. bẹ́ẹ̀ ni o ṣe. My chief, olójú orógbó iṣẹ́ ló ṣe to try gan iṣẹ́ táwa ń ṣe jẹun nìyẹn a gbọ́dọ̀ ṣe dáadáa. Chief bá ń gbé balance iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ tiẹ̀ ń bọ̀. Ẹ̀wà wíwo àwọ̀ ẹ̀yẹ fi nílẹ̀ àti tọmọdé ń jíṣẹ́ yìí. Májì.
ní sọ̀rọ̀ pẹ̀lẹ́. Ṣọmọ yìí pé mo lè yọ ẹ́ nínú wàhálà tó wà yìí ìyẹn tó bá sọ òtítọ́ fún mi. Sọ fún mi kí ló dé tó ní kọ́ lọ pa chief? Èmi kọ́ ìwọ kọ́ èmi kọ́ níwájú Ọlọ́run àti ènìyàn mi ò lè ní kó lọ pa chief. Mo ń jẹ pé wọn mo ń jẹ ìyàn wọn mo ń ṣiṣẹ́ lábẹ́ wọn báwo ni máa ṣe ní kó lọ pa chief nítorí Ọlọ́run? Look mo mọ̀ yìí pé ò fẹ́ jẹ́wọ́ àbí ò fẹ́ jẹ́wọ́ tí a bá jẹ́ dáadáa tó fẹ́ kú síbí báyìí wà á jẹ́wọ́ ṣùgbọ́n ẹ̀sà àní wà á jẹ́wọ́ èmi kò tẹ̀. Ṣé ìwọ ló ṣe tó ní lè ṣerú nǹkan bẹ́ẹ̀ dá? Ọ̀gá tó ní ṣe mọ̀ ọ́ kí èrò kó lè dánwó nǹkan bẹ́ẹ̀ yẹn wò. Irú àgbákò wa ni tó nìkan báyìí o. Mo tẹ̀sí wá ní pé ẹni tí ó ní dandan lá tó ní ìlú òun. Ṣayọ̀ ṣé orí bí ọ̀rọ̀ ìṣèlú ẹ lójú bẹ́ẹ̀ yẹn gbọ́ngàn ló ṣe rú ìlú náà lójú o. Mo dẹ̀ mọ̀ pé mo ṣe máa rú tó nìkan lójú nìyẹn. Ọ̀rọ̀ ti wá dé sí kẹ́jú òde pé kọ́. Èwo ni rẹ̀ ṣe ń bí Báyọ̀? Mo ṣẹ̀ṣẹ̀ wá rán Ṣayọ̀ lẹ́sílẹ̀ pé tí ẹ bá dé kó wá pè mí ní ọ́fíìsì. Lọ́dọ̀ ìbọn tí ọ̀rẹ́ ojú rí. Ó yà wá lẹ́nu gọ́ta. Ó yẹ ẹ lẹ́nu. Bẹ́ẹ̀ ni sà, tí ẹ bá ti tán màá wá rí ní ọ́fíìsì. Ó yà lẹ́nu. Bọ́lá Ṣadébèmí. Lẹ́bàá ìyá. Ó rí wípé olóríire ọmọ ni wọ́n. Mi ò bí ti báwo. Tí kì í bá ṣe pé olóríire ọmọ yẹn, ṣé ọwọ́ ọmọ ẹ̀hàn ẹ ló bá kú sí? Ẹ káàdé ká fi tiẹ̀ yẹn lẹ̀ náà. Ọlọ́run má ti yọ èyí kí ní kẹta àjẹká dúpẹ́. Kí Ọlọ́run ò jẹ́ kó parí. Ká ló lọ parí pé bó ṣe ń gbèrò rè. Kúrò ní ìbáwọ̀ ní. Ẹnì mi nínú ọmọ máa para mi ni. Ìwọ fi sílẹ̀, ó máa jẹ ìyá ẹ̀. Kó yá jẹ ìyá mi. Wà mo mọ̀ pé ọ̀rọ̀ tiẹ̀ wà nínú ohun tó ń dùn ni. Ó dẹ̀ máa dùn bá dùn. Àgbèrè láti ṣe lára. Mọ́mí, ẹ wo, èmi bá gba ìgbìyànjú kan. Bá bọ̀ ẹ́ pé kí ló bá sì kẹ́ ẹ bẹ́ẹ̀ bóyá jẹ́ fi tó ìlọ́rùn sílẹ̀ sẹ́ni tó bá lè mú pẹ̀lú oúnjẹ lójú ṣé bẹ́ẹ̀ ara lòun náà ó lè ro tán lọ́rùn. Má lọ. Ojú ti ṣe tán láti lọ. Báyọ̀ jọ tóbi ọ̀nà tó bá yẹ ẹgbẹ́ àkójọ máa lọ. Ẹ má jẹ́ kí mi bá yín lọ. Nídé. Ọmọdé Pedro gan ṣe rí tó bá rí
níwájú ẹ̀ mo wá bẹ̀rẹ̀ fún tó ní àwẹ̀ fún sèmi náà lẹ́sẹ̀ àwà. ìṣàánú ìkúlẹ̀ àbíamọ. ọmọ tí ọ̀rọ̀ rántí ìkúlẹ̀ àbíamọ gbà tó ní kán wá pa mí bí kì bá ṣe ti àwọn ọlọ́pàá ni ọmọ yẹn ti gbẹ̀mí mi. wọ́n ìkúlẹ̀ àbíamọ tó dárúkọ òkú ló wá ṣe. ṣé ọmọ tí ọ̀rọ̀ ti kúlẹ̀ àbíamọ tó fi ní kó wá pa mí lọ́kọ tó bá ti pa ń kọ́ bóni ìbáwọ̀ ènìyàn méjì àwa ìdíje nìkan wò bí mo ṣe ń wẹ̀ lórí ìpínlẹ̀ yìí tí n bá bu ẹ̀ mọ́bẹ̀ wá sí ara ẹ̀ mọ̀ kó o lè kó fọ́ sábì rẹ̀ ẹ̀ sì má yẹ kí lọ́sẹ̀ mọ́ mi láti o. ó dúró. mo ní kó fọ́ síta ẹ̀rù wọn yóò wẹ̀ máa kú sí jáde fún mi. mo rán ní ayé ẹ̀. àwọn ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan àgbàyà ni ẹ́ èèyàn lásán àtọ̀ lédèrèdè ni ẹ́ má lè fojú ẹ̀kọ́ máa pọ̀ ṣẹ́pá wọ́n máa máa ṣe lọ́wọ́ ní mo tó fẹ́ ọmọ ní ẹ̀kọ́ máa gbọ́ ọmọkùnrin. ìṣòro náà ẹ́. ìjọba ni rẹ̀ ilẹ̀ mú bá wèrè. níbo ló wà nígbà tí wọ́n mi sí mi ti wọlé. ó tún sí ìtumọ̀ lọ́fẹ́lẹ́ sí ó fẹ́ alẹ́ ìgbà tí mo pàdé wọn lẹ́nu ọ̀nà. irọ́ ló pa ó mọ̀ mọ̀ ṣe kalẹ̀ ó sì mọ tó ṣe ìwọ ló ń dábí wà ní máa mi sè láti wákàtí tí àjọ tó yọ mi ò fẹ́ yẹ bí wọn. ẹ má ṣe yẹn. mo níṣẹ́ ẹ mọ. àní ẹ má ṣe yẹn. ìwà báyà lápapọ̀ ọ́fíìsì dáre ní. bọ́sítà ọ́fíìsì bọ́sítà. Àti ọwọ́ mi dídéńdéńdéńdé jókòó pẹ̀lẹ́ báwa ni àbí tí n fi ṣèrà mi. ẹ̀wù mọ̀ ọ̀rọ̀ ti dẹ́yìn yìí o kí n sì dá mi dúró. kí ló dé? torí ọ̀rọ̀ yẹn náà ni.
wọ́n lọ sọ fún mi. ó ní wáyé tí mo ṣe jẹ́ kẹ́ wọlé ìgbà tí mo pé Ṣadé wà lọ́dọ̀ àwọn. ọkọ ìyàwó wọ́n fún wọn jáde ó lé ẹ. ó sì ní kí n máa lọ. jáde ilé mi kì í ṣe jáde láyé. Ṣayọ̀ wọ́n má ṣe yọ̀nù pẹ̀lú bí mo ṣe lè tó bẹ́ẹ̀ ṣe mọ̀ mi tó lù yìí àwa tẹ̀ mí má bẹ́ẹ̀ ni mo sọ fún un iṣẹ́ tí kì í ṣe ẹgbẹ́ ilé tí sì kù fún ọ wàá lè tún gba owó tí kì í ṣe ẹgbẹ́ ilé tó ń fún ẹ ǹjọba jókòó. Ṣayọ̀ má èèyàn wá sì kò dé ẹ̀ o lẹ́tà lájọ mọ́. bí báwo tún ni mà. ọmọdé Ṣadé. ṣebí kan nu legit tó wà ní Ayọ̀bọ̀ ibẹ̀ ní Ṣadé wà. Ṣayọ̀ wá mo kọ́ ìwọ̀sí mo lè kọ́ ìbàjẹ́ mo lè kọ́ rírọ́ wojú mi dada sọ lọ́rọ̀ ni mi ò fẹ́ báyìí ṣùgbọ́n ilé tó dárúkọ yẹn àwọn ìṣọ́lá ìsìn ní sí ìgbè fún ẹ̀tàdé ń gba aláìsí ẹ̀ ó yọ sọ fún mi pé bẹ́ẹ̀ Ṣadé ń gbé. ẹjọ́ máa o ẹ rò pé mo lè wá parọ́ fún yín ibi tí mi mọ̀ dáadáa ni ìkọ́nú ilé àwọn ilé yẹn ní Ṣadé ń gbé o ibi tẹ́ ẹ sọ yẹn góńgó ibẹ̀ ní Ṣadé ń gbé. ibẹ̀ ní Ṣadé ń gbé ní ìmọ̀ ó dá lójú. mo mọ níyẹn gangan mà. kò lè ṣé Ṣadé lòun ò ní gbà èmi náà wá sọ fún pé eré ló ṣe máa débẹ̀. ọjọ́ ò lè máa lọ. àjọ máa débẹ̀ ni o. ẹ káàárọ̀ Ṣayọ̀ báwo yìí wọ́n lájú rí láàárọ̀ yìí ṣé kò sí o mo kàdé tí wọ́n á fi àwọn ṣe máa rí kò dájú kò dájú tí àwọn sì ó dájú òkú mọ́nì wọ́n wà lé o tó bá dé bí ẹ máa mọ̀. No, I might do. mo lọ sọ́fíìsì chief kí ni màá rí mo lóun àsìkò lára àwọn obìnrin tó ń ṣiṣẹ́ London kí ni mo dẹ̀ sọ chief kí ló lè fẹ́ ṣe yìí láyé èsì yìí ó dàn táwọn ọmọdé ni mo sọ fún wọn bí ìlú bá bàjẹ́ tó méjì ládàá kò jù jẹ́ o ẹ̀kọ́ tó ń sọmọ nìyẹn o ó ṣe létí ìfòkè nìṣó nìyẹn tó méjì sáré mi kì í bọ́ síta. inú kẹ́ẹ̀dì à làwọn ní ìdímọ̀ ààrẹ yìí oko ọdún mẹ́ta ní ti kú náà ní ti sáré
ó ní láti jẹ́ kí nǹkan tó sọ ó sì bẹ́ẹ̀ lọ. ṣé nǹkan bí tí ilẹ̀ àwọn afa tó wà ní tó lé ẹ jáde? bọ́dá mi kan tó ń sọ jù bẹ́ẹ̀ lọ. ṣé ọ̀gá kò jù bẹ́ẹ̀ lọ? kò jù bẹ́ẹ̀ lọ. ó dá ẹ lójú? kò jù bẹ́ẹ̀ lọ. ó dà kẹ́rù ẹ̀kọ́ wọlé kó lọ rí láti máa rí fúnra mi. láàrin wá bí ibo ló lọ àti ìparí ọ̀rọ̀ wa. ọ̀gbọ́n mo ti ṣàlàyé pé mò ń lọ síbi kan tó ìbọn kan. wá ibi tó ìbọn tàbí olú lọ ebi máa ní. mo mọ ọgbọ́n mo ti sọ sáà mi lórí mátà ìfún yín ó yẹ kó lọ́ọ̀rẹ́ sọ̀kan tó ṣe fún yín. ẹgbẹ́ ìgbẹ́jọ ọkọ̀. ìjọba tó ṣètò tí àwọn onílà máa ń àti ṣe gbogbo test kò dẹ̀ sí nǹkan tààrí àti fún àwọn specialist sí nǹkan tó ń mú. tí ìyá kò ní jẹ ẹ bá tẹ̀ gbé léde ẹ̀gbọ́n dé Amẹ́ríkà gbogbo nǹkan tó máa lò fún ọlọ́run yẹn táwa tẹ̀lé nígbà kò sí nǹkan tó máa rí náà. máa ń gbà sí pé kí owó ń dà sí. kí wọ́n ọmọ dà sí. bẹ́ẹ̀ni. olúwa ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ayìyàn ológun máa gbọ́ pẹ́ wa bàbá ẹ gbàdúrà fáwọn òjíṣẹ́ yìí pàápàá èyí tí a sọ sínú òkùnkùn ayé àní tí a gba ojú lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù ẹ dá ojú náà padà fún ẹ fún ní ìmọ́lẹ̀ rẹ̀ ẹ ṣe lógo eli o ṣàràmùsà bàbá àmà jíṣẹ́ kí ni mo tún ṣe kí ni mi fẹ́ ṣe ẹ̀yin lẹ lè rán mi níṣẹ́ ẹ̀yin lẹ lè o eli àmọ ti ṣetán bàbá ẹ gbàdúrà fún wọn ẹ yà wọ́n sí mímọ́ Jésù Olúwa wa eli ṣàràmùsà bàbá o Fọláṣadé ẹ̀mí ọ̀run sọ fún mi wípé kò sí wòlíì kankan ní abẹ́ ọ̀run yìí tó lè ṣe iṣẹ́ yìí àyàfi wòlíì tó wà níwájú rẹ̀ tí ó ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ òun ni a gbé iṣẹ́ náà lé lọ́wọ́ pé kó ṣe iṣẹ́ náà ó Fọláṣadé bí mi ò tiẹ̀ fẹ́ ṣe iṣẹ́ náà tẹ́lẹ̀ ọlá ti Pedro tó mú ọ wá sí yìí kó ṣetán àti ṣe iṣẹ́ náà ojú yóò sì là wọ́n wá ṣe bíi Jésù Kristi wọ́n gba àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru ní gbogbo àkókò ààwẹ̀ yìí mi ò ní fi ojú yìí kan òòrùn rárá bẹ́ẹ̀ ni lẹ́yìn nǹkan wọ̀nyí a ó wá mú ọ lọ sí inú aginjù níbẹ̀ a ó gba gbogbo òkùnkùn ayé rẹ kúrò pátápátá a ó dá ìmọ́lẹ̀ padà síbẹ̀ àlàáfíà ẹ ṣe aleluya ẹ ṣe aleluya bàbá ti gbọ́ àdúrà Olúwa ṣe ẹ ti wà kò sí ohun kankan mọ́.
ẹ̀mí mi ló kù tí tinúkẹ́sẹ́ gbà báyìí. lọ́wọ́ mi fún ẹ̀sẹ̀. àmọ́ ṣá gbọ̀ngàn má gùn mí lójú òkèèrè báyìí láti wò. yàtọ̀ léwu. láti òní lọ máa gbórí rẹ̀ máa ṣeun rere torí ibi tí adé ìṣadé. bẹ́ẹ̀ ni sà. a ti dé iwájú odò. níbi iwájú odò tí a dé yìí ojú rẹ̀ yóò là. kí ni mi wí. ẹ ní ojú mi á là. àbí o kò ní ìgbàgbọ́ pé ojú ìyá là. àmì nígbàgbọ́ pé ojú ìyá là. o ní ojú ìyá là. bẹ́ẹ̀ni. ojú ẹ ti là. torí ojú tí kò là láti iye ọjọ́ yìí wá. bẹ́ẹ̀ni. kí ni mi wí. tí ẹnì kankan kò rí nǹkan kan ṣe sí i kò tí ì yẹ ojú yẹn á ṣe kí ni á là ń sìn ìwọ kúnlẹ̀ kí o kọjú sí odò bẹ́ẹ̀ yẹn kúnlẹ̀ mi fìdí ẹ̀ mú o káre dè. nǹkan tó ṣẹ́kù ni wípé kí o máa ṣe kí ni o kí o máa ṣe àmì. ní orúkọ Jésù. àmín. ní orúkọ Jésù. àmín. Olúwa ojú tí ó ti fọ́ ti pẹ́ yìí ẹ jẹ́ kí ojú náà tí ó là ní kíá. èwo ló dé. àní tí o tún máa ṣe àmì fẹ́. àní tí o ṣe àmì. ẹgbẹ́ mi ò bí bá. ní orúkọ Jésù kí ojú ìkí ó là. èwo ló tẹ̀lé. máa ṣe àmì. kí ojú ìkí ó là. ní orúkọ Jésù kí ó là ní o máa ṣe àmì fẹ́. máa ní kó máa ṣe àmì. ní orúkọ Jésù. Ìgbẹ́ ìwọ́dà. Ìgbẹ́ ẹ̀rọ máa ń ṣe ìgbẹ́ ó yá máa sábà máa lẹ̀. Ìgbẹ́ ẹ̀rọ máa ń ṣe. Let